ayé ò gbà ó fọ́run ṣe ìwé ọ̀run ò gbà ó fàyè ṣàkó títí sẹ́ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ayé ò gbà ó fọ́run ṣe ẹ kú dédé wòyí o ẹ̀yin èèyàn mi nílẹ̀ yìí àti ní òkè òkun èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọláwùnmí Ayádéyẹmí náà ló tún kí yín káàbọ̀ sórí ètò ìrìn àjò ìdílé. Ní abala àkọ́kọ́ ètò yìí ni a ti máa ń sọ̀rọ̀ lórí ìdílé aláyọ̀. Abala kejì ètò yìí la ti máa ń sọ̀rọ̀ lórí ìtọ́jú àwọn arúgbó wa, nígbà tí a pè abala kẹta ní abala ìmọ̀ràn. Mo máa ń sọ fún yín ẹ̀yin èèyàn mi, ẹ lè pàdé mi lórí Twitter, ẹ lè search fún mi lórí Google, lórí Facebook, ẹ lè check in lórí WhatsApp, bá dẹ̀ jẹ́ pé Instagram náà ni ẹ connect, ẹ máa rí wa ń bẹ̀. Dear Media TV òun ni mo ti ń present. Ẹ wò lónìí nǹkan tá fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni àwọn ọ̀dọ́ tó ti deal fún ìgbéyàwó. Some youth are due for marriage, either guy or a lady. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin ni wọ́n ti tó ilé ọkọ lọ, wọ́n ti tó aya fẹ́ sílé, ṣùgbọ́n látàrí pé mo graduate mi ò ríṣẹ́, mo ṣe freedom mi ò tí ì ní irinṣẹ́ tí mo lè fi máa kówó jọ, ọ̀pọ̀lọpọ̀ settle down. Èyí ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin age of 30, 35 ìtumọ̀ àrọ́pọ̀lọpọ̀ obìnrin tí ò tí settle down. Ó ti pọ̀ jù, kò yẹ kó rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí obìnrin, age wo gan yẹ kóbìnrin ti máa ṣègbéyàwó? Ní ayé àwọn ìyá wa, wọ́n sọ at least minimum of 25 years. Láyé eléyìí tá a wà, at least from the 22 you are due for marriage. Tí o bá ti marry at the age of 22, o ti gbọ́dọ̀ máa ṣiṣẹ́ tó marriage jẹ́ pé I'm planning to having a relationship or I'm planning to settle down for marriage. Okay, kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé gẹ́gẹ́ bí obìnrin? Wàá yára ẹ wò tó bá tó at the age 22 years tó mọ̀ pé o ti sí ní ọkọ. At the age of 22 òde àtẹ̀sọ́ pé o ti dé fún ìgbéyàwó. Ó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ máa wo àwọn aṣọ tó ń wọ̀, pé irú àwọn aṣọ wo ni mo tiẹ̀ ní nínú àpótí mi, ká tiẹ̀ nílé ọkọ yálé nì. Ṣáṣọ tí mo lè kó délé ọkọ wà? Ṣé àwọn kátó-kàtó tí mò ń wọ̀ tó ń fara sílẹ̀ náà ni màá kó lọ sílé ọkọ? Ó túmọ̀ sí pé a ṣiṣẹ́ lórí àwọn aṣọ tá a máa wọ̀ tá a bá délé ọkọ, a máa rà jẹ́jẹ́ díẹ̀ pamọ́ sínú ẹrù wa níwọ̀n bá ṣe rí owó rẹ̀. Nǹkan mìíràn tá a tún máa ṣẹ́lé lórí ni pé a gbọ́dọ̀ máa pààrọ̀ ìmúra wa. Bí àwọn tẹ̀lé ká máa wọ armless, tẹ́tà bá wọ armless ìdajì gbáyà wa ni máa rí níta, àbí ìdajì ẹ̀yìn wọn máa rí níta. A gbọ́dọ̀ máa improve ní outfit wa. Okay, ìjáde mi yìí ṣójọ ìjáde obìnrin tó yẹ fún ìgbéyàwó, tó yẹ fún ilé ọkọ, ṣójọ ìjáde obìnrin tó ṣe fi hàn pa ìyàwó mi ló ń lọ yẹn. A gbọ́dọ̀ máa adjust lórí ìmúra wa. Lẹ́yìn tí a bá ti ń adjust lórí ìmúra wa tá a pè ní ìwọṣọ, tá a ti ń yẹ àpótí wa wà àwọn aṣọ wo la dì, a gbọ́dọ̀ tún máa yẹ ìsọ̀rọ̀ wa wò láwùjọ gẹ́gẹ́ bí obìnrin. Tí wàá lè ṣe kí n máa sọ̀rọ̀, báwo mo ṣe lè address ẹ̀gbọ́n ọkọ mi, báwo mo ṣe lè address àbúrò ọkọ mi, báwo ni mo ṣe lè address ọkọ mi gangan as well. Gbogbo nǹkan yẹn ó yẹ ká máa try láti máa fi serious, ká máa put it in action, because anything will happen at any time. Most women of these days, until tell me bá tó lóyún, wọ́n máa tó reason pé now mo ti deal fún ìgbéyàwó, mo ti lóyún mi ò dẹ̀ lè ṣẹ́, so wá yọjú sáwọn parents mi ká settle down. Kóyún tó dé àti gbọ́dọ̀ máa prepare ara wa. Kò yẹ kó nígbà tó pé ìgbà tóyún bá tó wọ̀ la tó mọ̀ kó yẹ ká settle down. Another thing, ẹ má yẹ ká ṣe jura wa lọ. Mo sọ sọ pé some women are due for marriage. Ní bẹ́ẹ̀ máa ti pé kí ni iṣẹ́ kí lọ́kọ òun ní lọ́wọ́, tí ò bá ti gba flat kó gba 3 bedroom flat, at least ó kéré jù, torí ẹrù tó ń máa pò ń máa tonú léhun ní kí kitchen òun wà wet tiles, everything set up,
káwọn oríṣiríṣi equipment pọ̀ nínú kitchen kínú yàrá kó ọdún òpó wà stand by báyìí lò no sharing impression yìí ti bà yọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ kinní kan fẹ́jọ́ ọ̀rẹ́ mi tí mo lọ lẹ́kọ̀ọ́ in fact wedding gown ẹ̀ ó jẹ́ pé kò sí nǹkan kan tó ń wo ojú ọ̀nà tó jẹ́ pé òun gan struggle ni wedding gown ẹ̀ less than 50,000 you can put on 20,000 wedding gown and you will feel it. Let me just say, even if someone else put on 30,000 clothes on your wedding day, wọ́n lè rí ẹni yẹn. Ìwọ gangan náà wá bá ṣe nǹkan, ìwọ náà máa rí. Ó bá wọ 15,000 wedding gown, ìwọ náà máa rí. Because you are the bride of that day. You are the celebrant of that day. You are the groom of that day. Òdìgbà tó bá tó lọ ra kó lọ order fún suit 100,000 before you can become a groom. No. You can put on 20,000 suits and everything will set. People will say no, see fine man. You know, there's some things that I need láti adjust. But tábà tí ọ̀pá àmúra fún ìgbéyàwó, we look on to expensive clothes, expensive shoes. You know, I have one of my friends, was bikini, tọkọ bá máa ra shoe kò gbọdọ̀ less than 50,000. Italian shoe ló máa lò. Kí ló àṣù ẹ pé ọkọ ẹ tó wọ shoe 50,000 yẹn? Pé ó máa fà jẹ́ tó wọ shoe 5,000 naira. No! Your presentation, your outfit will determine who really you are. Not until you put on an expensive clothes. So, ẹ jẹ́ ká yẹ ayé wa wàwá ọ̀dọ́ tá ti yẹ fún ìgbéyàwó lọ́kùnrin àti lóbìnrin. Kí ni nǹkan tó ń dá mi dúró tó jẹ́ kí n ti marry? Kí ni nǹkan tó ń fà mí sẹ́yìn? You can rent a room self-contained apartment and settle down there. You'll be living fine with your wife. Ayé ti lajú. O lè gba room and parlour. If you know that you are due for marriage, you can start with a room. If that a room is standard, package it well. Arrange the parlour there, arrange the bedroom there. At least we put down in place within few years in marriage. Before you spend 3-4 years, everything will set. Wàá ti wà níbi tó desire yẹn. But to start with, èmi mo jẹ̀jẹ̀ sọ mọ̀ pé ó ti máa sọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àwọn ọ̀dọ́ àpọ́lọ́ máa jẹ́ kí n rí èmi láyé mi máa gbé room self-contained èmi láyé mi máa lọ máa gbé room and parlour. No, not until you do that. See, a gbọ́dọ̀ mọ bọ́n ṣe manage owó. Let me tell you a story of one of our sister. There was a year she accepted to marry. You know, I was like, auntie, kí lẹ fẹ́ kí n ṣe báyìí náà? Mo sì kọ́ tẹ́mi fẹ́ kẹ́ ṣe mí kàn fẹ́ advice in pé tẹ́ bá máa set mo pé 3 bedroom 4 bedroom tẹ́lẹ̀ rí yẹn. Ó yẹn ti mo sí rent 150,000 flat, 200,000 flat. Ó yẹn ti pọ̀ jù. Èmi rò pé tẹ́ bá gba a room self-contained. Tẹ́ gbogbo tẹ́ náà ju 100,000 naira lọ. Àbí tẹ́ bá gba room and parlour. You know, owó tó pẹ̀lú fi ṣe business even after marriage. This sister said no. Ọlọ́run má jẹ́ àwọn ọ̀rẹ́ wọn máa pé kinní kan ni àfi káwọn gba flat ni. But you know what? Wọ́n lọ gba flat yẹn. Wọ́n ṣe wedding yẹn. Owó èyí ẹ̀yẹn náà láǹfààní àti san. They were unable to pay the second year. They had no choice than to go and find a room self-contained or a room to manage themselves. So what if she has accepted at the initial stage to get a room self-contained? Ṣé owó yẹn tó máa fi ń ṣe business ṣé kò ní ti yí fún owó mi láti settle down? So ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin, mo fẹ́ rọ̀ wá ní ohun yòówù tó kàn máa là kọjá tó lè máa dá wa dúró tá a bá ti ní àfẹ́sọ́nà. Ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀, ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa jọ yéra wa, ká jọ fọwọ́sowọ́pọ̀, ká lọ settle down, ká tó lọ́dún 2 ọdún 3 nígbéyàwó, gbogbo nǹkan máa bọ́ sípò. Ẹ wo kò ní jù báyìí lọ lábala ìdílé aláyọ̀. Èso pàdé mi lábala kejì tí mo pè ní ìtọ́jú àwọn arúgbó wa. Ẹ̀yin èèyàn mi nílé ẹ kú kalẹ̀. Ẹ wò ó lábala ìtọ́jú àwọn arúgbó wa lọ́sẹ̀ yìí. Ṣé kí n pè ní ìtọ́jú àwọn arúgbó náà ni? Kódà ohun tá a fẹ́ sọ̀rọ̀ lórí lábala ìtọ́jú àwọn arúgbó ni pé mo fẹ́ kí
á wo ààyè tí àwọn arúgbó wa wà pẹ̀lú ìyàwó wa gẹ́gẹ́ bí ọ̀dọ́. Mo fẹ́ ká wo ààyè tí ìyá ọkọ wà tàbí ìyá ìyàwó wà, ìhà tí ìyá ìyàwó àti ìyá ọkọ kọ síra wọn nínú ìgbéyàwó, nínú ìdílé aláyọ̀. Kí àwọn tí a pè ní ọkọ wa, àwọn bàbá wa nínú ilé aláyọ̀, kí wọ́n dí àwọn àlàfo níbi tí ẹnìkíní àti ẹnìkejì ti ń rí àṣìṣe ara wọn, èyí tí ò mú kí ìtọ́jú tó péye tàbí ìrànlọ́wọ́ tó péye kó wà fún àwọn arúgbó wa. Kò ń ṣe gbogbo nǹkan lèyàn ṣe máa ń sọ fún ìyá èèyàn, kò ń ṣe gbogbo nǹkan ló sì yẹ kẹ́ ẹ máa sọ fún ìyàwó yín. Ẹ mọ bá a ṣe ń gbé pẹ̀lú ọgbọ́n, so that tẹ bá ń sọ̀rọ̀ ìwúrí nípa ìyá yín lójú ìyàwó yín, inú ìyàwó yín máa dùn láti bá yín tọ́jú ìyá yín. Tẹ bá ń sọ̀rọ̀ ìwúrí nípa àwọn arúgbó yín fún ọkọ yín, inú orí ọkọ yín máa wú láti bá yín tọ́jú ọkọ yín. Kò ń ṣe nǹkan tó ń bá ọkọ wa nínú jẹ́ tàbí wọ́n máa mú kí ìyàwó wa kó má feel like láti associate pẹ̀lú ìyá wa, la máa sọ lójú wọn. Tó bá yẹ kó condition tẹ́lẹ̀ máa kọjá, mọ́mí yín pé yín wọ́n ní ẹ nídìí owó kan, owó yẹn dẹ̀ wà expensive bákan, and ó dẹ̀ pé tí àwọ̀ ẹ̀ bá mọ̀ due to nǹkan tẹ́ ń go to nílé, ó lè dá wàhálà sílẹ̀. Ẹ fi ọgbọ́n ṣe. 15,000 màmá ní ìjẹ́wá 10,000 naira fún 5,000 tó kẹ́kọ̀ọ́ fún ìyàwó yín nílé kan náà wà kan tó máa ṣí tó máa fi ṣe. Ẹ fi ọgbọ́n ṣe, ẹ dí àlàfo yẹn. So màmá ò ní rí pé ìyàwó ni ò fẹ́ kó ṣe fún mi, ìyàwó ò ní pé màmá ẹ̀ ni ò jẹ́ kó ṣe fún mi nílé. Àlàáfíà dẹ̀ máa jọba. Kò jẹ́ nǹkan tí mo fẹ́ bá a sọ lórí ìtọ́jú àwọn arúgbó wa. Bí a ṣe ń ṣe yìí, ẹ̀mí gígùn àti àlàáfíà làwọn arúgbó fi lójú ayé wọn, àwa náà dé dàgbà àdógbò. Ìpàdé mi ní abala kẹta tí mo pè ní ìmọ̀ràn. Ní abala ìmọ̀ràn, kí ni nǹkan tí mo fẹ́ ká dára nímọ̀ràn ní lóde mi? Ó ní mo pè ní ṣe bó o ti mọ, ẹlẹ́wà àṣàpọ́n. Àǹtí, ẹ ṣe bẹ́ẹ̀ ti mọ. Bọ̀dá, ẹ ṣe bẹ́ẹ̀ ti mọ. Màmá, ẹ ṣe bẹ́ẹ̀ ti mọ. Àbúrò, ṣe bó o ti mọ. Ẹ̀gbọ́n, ṣe bó o ti mọ. Má dá ọ̀ràn kankan sí ẹnikẹ́ni lọ́rùn. Gbèsè tó fẹ́ jẹ yẹn gbẹ́ ò lè bá a san o. Wò ó pé ṣé o capable láti san gbèsè yẹn. Ohun tó fẹ́ dáwọ́lé yẹn, kò sí bàbá tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ o. Wò ó pé ṣé o capable láti ṣe. Tó bá rí ọ̀ràn ẹ̀ lọ́wọ́, fine. Tó o bá ti rí, ṣé bó o bá ṣe mọ, kó o dẹ̀ bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ Ọlọ́run, k'Ọlọ́run dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. Kó o gbà pé bọ́lọ́run ṣe fẹ́ kí nǹkan yẹn rí ní táìmù yẹn nìyẹn. Tó bá di àkókò mi, nǹkan yẹn tún sì máa dáa ju bó ṣe kọ́kọ́ ṣe yẹn lọ. Kó tó bá lọ ń ṣe ju bó o ti tó lọ, wàhálà ló ń dá sílẹ̀ o. Àìṣe bó o ti mọ, ó ti dọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó rú o. Àìṣe bó o ti mọ, ó ti dọ̀pọ̀lọpọ̀ ẹbí rú o. Àìṣe bó o ti mọ, ó ti bà ọ̀pọ̀lọpọ̀ àárín ọmọ ìyá jẹ́ o. Àìṣe bó o ti mọ, ó ti bà àárín ọbàkan àti ìyè kan jẹ́ o. A nílò láti ṣe bá a ti mọ, ká kọ́ bá a ti ń ṣe bá a ti mọ, ká ní ìtẹ́lọ́rùn. Òkè aṣọ 3 mo ní, ẹni tí mò ń bá ní aṣọ 10 lóní, tó bá lọ 3 tiẹ̀ dáadáa, tó fọ̀ tó mọ́, tó lọ tó hàǹgẹ̀, tó bá pùtẹ̀ hàn tó pọ́líṣì ṣú ẹ, wọn ní mọ̀ pé 3 lóní, and things will be alright. Wọ́n tọ̀ tó bá lọ yá lọ́wọ́ onímẹ̀wàá tẹ́jọ́ fẹ́ra yín ṣẹ̀sì ní ìgboro. Wọ́n tọ̀ tó bá lọ jẹ gbèsè kó tó embarrass ẹ níta. Bí a ṣe ń ṣe èyí, àṣírí gbogbo wa ò ní tú o. Ọlọ́run á dẹ̀ máa bùkún ilé wa. Ẹ wá wò ó, fún ìmọ̀ràn ni tàbí ìbéèrè tàbí fún onígbọ̀wọ́ lórí ètò, ẹ pè mí ọmọ yín ọ̀rẹ́ yín Ọláwùnmí Ayádéyẹmí sórí ẹ̀rọ 08060667021. Ó dìgbà o.